ọ̀nà kan tó o lè gbà ló gbòǹgbò ọ̀nà tí wàá fi bọ́ nínú ogun ayé kan ni mo fẹ́ fi hàn. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà tẹ̀ ń gbọ́ mi, mo kí gbogbo ẹ̀yin jáwéjáwé, mo kí gbogbo ẹ̀yin wágbowágbo, gbogbo ẹ̀yin ọ̀mọ̀ràn tó mọ̀ràn tó láti inú nǹkan ara wọn, mo kí gbogbo yín o. Mo rí bẹ̀yin àgbàlagbà, ẹ dákun tí n bá sọ yìí fẹ́ jẹ́ n tó rí mi èyí, ẹ má sì rí lásán ọmọ fún mi níwà. Sórí ẹlòmíì ẹ̀yìn ẹ ti bà torí pé ó rí náà ó sì nà rí. Ìwọ tó bá lógun ẹ̀yìn tí ẹ̀yìn máa ń dùn ẹ́, ẹ̀yìn máa ń ro ọ́, ẹ̀yìn máa ń fà ọ́, ẹ̀yìn ẹ ti bà, ẹ̀yìn ẹ ti tẹ̀, tó jẹ́ pé ó lọ́wọ́ ayé nú. Gbogbo ọ̀nà lè mú kó o bọ́ lọ́wọ́ ayé. Ìwọ tó bá lè ṣòro ẹ̀yìn, ó jẹ́ pé ọmọ adarí wọn ló wà ńbẹ̀. Bọ́ ọ bá rí gbòǹgbò ọ̀nà, Olódùmarè á mú kó o bọ́ nínú ìṣòro ẹ. Báwo ni wàá ṣe lo gbòǹgbò ọ̀nà tí wàá fi bọ́ nínú ìṣòro ayé? Sórí wà ojú ọ̀nà, tẹ́sẹ̀ ń rìn dáadáa, tẹ́sẹ̀ ń rìn lọ, tẹ́sẹ̀ ń rìn bọ̀, tẹ́sẹ̀ ń rìn bọ̀. Ìwọ gé díẹ̀ lára gbòǹgbò ọ̀hún. Lẹ́yìn táwa ti gé gbòǹgbò tó wà nínú oko, ohun tá a nílò ní kékeré nínú gbòǹgbò yìí, kékeré tó o nílò náà rèé. Wàá kàn mú kékeré ń bẹ̀, wàá gún. Tó bá ti gún kékeré yìí tó bá ti kúnná dáadáa, ohun tó máa ṣe náà ni pé wàá lọ̀ ọ́ pẹ̀lú ọmọ atare 9. Tó bá jọ́kùnrin ni ọ́, tó bá jóbìnrin ni ọ́, wàá lọ̀ ọ́ pẹ̀lú ọmọ atare 7. Tó bá ti lọ̀ ọ́ pẹ̀lú ọmọ atare 9 tàbí ọmọ atare 7, ó bá parí. Tó bá jọ́kùnrin ni ọ́, lẹ́yìn ń dà láàmú, wọ́n ní wọ́n fi sí gbẹ́rẹ́ 9 sí ọ lẹ́yìn. Tó bá jóbìnrin ni wọ́n ní wọ́n fi sí gbẹ́rẹ́ 7. Bí wọ́n bá ṣe bẹ́ẹ̀, lágbára Elédùmarè, ọwọ́ ayé ó sì kúrò lára rẹ̀. Wọ́n á fẹ́ pè wá, bàbá oníyẹn ọmọ ṣiṣẹ́ ó mọ̀ rí bẹ́ẹ̀. Ìyá pè mí sí nọ́mbà yìí 09065636184. Ìlú Ọ̀kínì la wà lóṣogbo. Agbègbè kan ń pè lọ́kínì la wà lóṣogbo. Tó bá ti ń bọ̀, tó bá ti dóṣogbo, ìwọ kàn sí wa. Tó bá ti dóṣogbo, ọ̀pọ̀ kìíní lọ ń lọ. Tó bá ti dé jọ́ṣà ọ̀pọ̀ nílùú Ọ̀kínì, wọ́n ti débi ọ̀run lè sọ fún ọlọ́kadà tó wà ní jọ́ṣà yìí. Àwọn ọlọ́kadà tó wà ní jọ́ṣà yìí wọ́n ní ilé-iṣẹ́ lò ọ́ fẹ́ máa wá fẹ́ jọ wọn máa ń lọ. Tàbí kọ nínà sókè kejì jọ́ṣà yìí, wàá ti rí àwọn tó ń ta èso, àwọn mọ́là tó ń ta èso, wọ́n ń ta wọ́támẹ́lọ̀ kàǹkàn ń bẹ̀. Níwájú àwọn mọ́là yìí, wàá ti rí ọ̀nà tó lọ sí ilé-iṣẹ́ lò ọ́ fẹ́ máa fẹ́ jọ. Ọ̀nà yìí ni wàá máa tọ̀ tí wàá fi dé ilé-iṣẹ́ lò ọ́ fẹ́ máa fẹ́ jọ. Wọ́n ṣe Elédùmarè, ìdè ilé òní dùn ó, ayọ̀ rẹ náà sì ní pẹ̀lú. Ṣé o ti rí iṣẹ́ yìí ni mò ń lọ yìí o? Eléyìí táwa mú kúrò lọ́nà oko làwa ń lọ lé. Tó bá ti lọ tán, bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ọmọ atare 9 wọn ni wàá lọ pẹ̀lú ẹ̀. Òní 3, 4, 5, 6, 7, 8, 9, wàá lọ́pọ̀ mọ́. Tó bá ti lọ́pọ̀ mọ́, fi sí gbẹ́rẹ́ sẹ́yìn yẹn. Tó bá jẹ́ pé ẹ̀yìn yìí o, lóòótọ́ ọwọ́ bá ń bẹ níbẹ̀, lágbára lọ́wọ́ Elédùmarè, àtọ́kùn ló bá fi lọ́jọ́ 9, ìdààmú tó wà lẹ́yìn ó kù. Tóbìnrin bá máa fi lọ́jọ́ 7 tó sí gbẹ́rẹ́ yìí, ìdààmú yẹn á sì kúrò lẹ̀. Bó o ṣe lè gbé iléeṣẹ́ wa, mo ti sọ lẹ́ẹ̀kan, mo sì sọ bí mo ṣe máa ń sọ, mọ́ dúró dìgbà táyé bá tó fi ọ́ dára tó bá wù ọ́. Ọṣẹ tó fi lè dájú padà fún lébi, tó fi lè dépè padà fún lépè, tó fi lè dásàsí padà fún alásàsí. Bẹ́ẹ̀ ní iléeṣẹ́ rẹ̀ wọ́n fẹ́ máa bá fẹ́ jọ. Ọṣẹ bá kù sẹ́ńdà oríṣi 3 tó wà ń bẹ́. Àtiwọ́ nìkan lówó ńlá lọ lágbára rẹ̀ ò bá. Bọ́ọ̀ bá lè pọ́n ràpọ̀ kí lè tọ̀ pọ́n báyìí. Lágbára rẹ̀ ò bá kó lówó ńlá. Wọ́n lè ronú 50,000, ní 70,000 náà wà. Ọṣẹ táwọn wí ọ̀nà 200,000 náà wà. Ìyẹn lára bá nìkan pàkó nìkan. Àṣẹ Elédùmarè, ayọ̀ rẹ̀ ò ní tán, ò ní fàìsàn lọ.